Ẹ̀yin aráalé, ǹjẹ́ ẹ mọ̀ wípé kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí tí gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ nílùú Ìbàdàn Alhaji Oriyomi Hamzat yóò máa lọ sí ọgbà ẹ̀wọ̀n tàbí bá ara rẹ̀ nínú wàhálà kan tàbí òmíràn tí ìròyìn náà tí yóò sì máa kàn kálẹ̀ kákò. Ẹ kú dédé àkókò yìí o, ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wò wá ní gbogbo ìgbà bá a sì ti ń fún yín láwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má gbàgbé, ẹ bá wa pín, ẹ jẹ́ kó délé, kẹ́ ẹ jẹ́ kó dóko. Ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Kì í ṣe ìròyìn tuntun mọ́ wípé Alhaji Oriyomi Hamzat wà lára àwọn èèyàn mẹ́ta eléyìí tí ó ń jẹ́jọ́ níwájú ilé ẹjọ́ tí a fi ẹ̀sùn kàn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú bí àwọn ọmọ kéékèèké tí wọ́n tó márùndínlógójì tí wọ́n gbẹ̀mí mì lásìkò òpin ọdún èyí tí ó ṣẹlẹ̀ ní oṣù kejìlá ọdún 2024. Àwọn méjì tí wọ́n jẹ́jọ́ pẹ̀lú Alhaji Oriyomi Hamzat òun náà ni olórí tẹ́lẹ̀ láàfin Oòduà ìyẹn ní Ilé-Ifẹ̀ yún olórí Naomi Sílẹ̀kùnọlá àti olórí olùkọ́ ìyẹn Principal Fasasi Abdullahi ti ilé ẹ̀kọ́ girama Islamic High School eléyìí tí ìṣẹ̀lẹ̀ náà tó ti wáyé. Gẹ́gẹ́ bí ìròyìn ti ń jáde nínú ojú ìwé ìròyìn BBC torílẹ̀-èdè Nàìjíríà ti Yorùbá ńlá ni kò sí àní-àní o, bẹ́ẹ̀ ni gbogbo wa mọ̀ wípé ìlú mọ̀ọ́ká òun ni Alhaji Oriyomi Hamzat pàápàá jùlọ ní ìlú Ìbàdàn àti gbogbo àwọn agbègbè rẹ̀ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ipa tí wọ́n kó látara àwọn ìṣẹ̀lẹ̀ tó kan àwọn aráàlú ní gbọ̀ngbọ̀n àti tó kan àwọn ìgbésí ayé tàwọn ẹlòmíín ní gbọ̀ngbọ̀n táwọn kan tí wọ́n sì ń kan sára sí i. Ó yá ẹja kọ́kọ́ sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó jẹ́ kí Alhaji Oriyomi kó di gbajúgbajà o káàkiri ilẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Yorùbá pátápátá. Ètò kọ́kọ́rọ́ alátẹ jẹ́ ètò kan tó gbajúgbajà láàrin àwọn olùgbọ́ rédíò ti Àgídìgbò FM tó jẹ́ ti Alhaji Oriyomi Hamzat fúnra rẹ̀ tó dá sílẹ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn díẹ̀. Ètò yìí jẹ́ àwọn ètò tí wọ́n fi ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ abẹ́ aṣọ jáde eléyìí tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbọ́ rédíò náà kí wọ́n máa kan sára sí àwọn ètò ìrànlọ́wọ́ fún àwọn ìdílé àti àwọn èèyàn tí ọ̀rọ̀ náà bá kàn lórí ètò ọ̀hún. Lára àwọn èyí tó gbajúmọ̀ jùlọ lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí ètò rédíò òun náà mà ní arábìnrin kan tá ò gbàgbé pé ó bí ọmọ mẹ́rin tó sì jẹ́ wípé gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ kò sí tó jẹ́ ti ọmọ ọkọ rẹ̀ nínú rẹ̀ rárá o, tó jẹ́ wípé ọmọ àlè báyìí náà ní gbogbo wọn, tó sì jẹ́ wípé ètò kọ́kọ́rọ́ alátẹ̀yé òun náà ló ṣiṣọ́ lójú àṣírí ọ̀hún náà. Ṣé ò tún gbàgbé wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ ilé tó gbẹ̀mí lẹ́nu Timothy Adégòkè lọ́jọ́ kìíní àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Alhaji Oriyomi Hamzat náà mà tún ṣẹ̀yà gbangba bẹ́ẹ̀ sì rèé ni wọ́n pè fún ìdájọ́ tó péye lórí Timothy Adégòkè. Ipa tí Alhaji Oriyomi Hamzat kó bí wọ́n ṣe ń gbà wájú tí wọ́n sì ń gbẹ̀yìn láti lè rí wípé ìdájọ́ òdodo ó fẹsẹ̀ múlẹ̀ fún olóògbé yìí. Bẹ́ẹ̀ kò bá gbàgbé wípé Timothy Adégòkè jẹ́ akẹ́kọ̀ọ́ ètò ìmọ̀ tó ń wá ìmọ̀ kíkún ìyẹn ti MBA ní fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì OAU tí ń bẹ ní Ilé-Ifẹ̀. Ìdánwò rẹ̀ ló wá ṣe o tí ó rárá sọ wípé kóun rárá fi ara sin sí ilé ìtura kan tó sì jẹ́ wípé wọ́n gbẹ̀mí rẹ̀. Oriyomi Hamzat fọn rere fún ìdájọ́ òdodo lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà. Ṣé ò tún gbàgbé ikú Mohbad èyí tó ṣẹlẹ̀ lọ́dún 2023? Oriyomi Hamzat ló mà dúró gbọ̀ngbọ̀n náà báyìí láti lè rí wípé wọ́n gbé gbogbo àwọn tí wọ́n ní wọ́n ṣeéṣe kí wọ́n náwó nínú ikú Mohbad. Ọ̀rọ̀ Muyideen àti ìjọ Àgbàlá Gabriel nílùú Ìbàdàn ìyẹn náà mà gbẹ̀yìn o, níbi tí Alhaji Oriyomi Hamzat tí ò dágunlá lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yẹn Muyideen àti ìjọ Àgbàlá Gabriel ìyẹn olùṣọ́ àgùntàn Àgbàlá Gabriel. Ó wà lára àwọn ìṣẹ̀lẹ̀ tí Oriyomi tí ó mọ̀ bẹnu lò tó sì rí wípé wọ́n wà ìyanjú sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ọ̀gbẹ́ni Muyideen àti olùṣọ́ àgùntàn Àgbàlá Gabriel yìí.
ó yá lẹ́ẹ̀kan mo sọ wípé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí Alhaji Oriyomi Hamzat tó máa bá ara rẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn oríṣiríṣi ìdojúkọ báyìí òun náà ni wọ́n máa ń rí o lọ́dún 2017 òun náà ni àwọn agbófinró orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n mú Alhaji Oriyomi Hamzat lórí ẹ̀sùn ìpànìyàn kan lẹ́yìn ìgbà tí wọ́n bá òkú ọmọdékùnrin kan ẹni ọdún 17 ní ilé àjọ ẹlẹ́yinjú àánú kan tí Alhaji Oriyomi Hamzat fúnra rẹ̀ tó dá sílẹ̀ ọmọdékùnrin yìí wà lára àwọn tí àjọ òun náà tí wọ́n ń bójútó tí wọ́n sì ń ṣe ìtọ́jú rẹ̀ kí wọ́n tó rí òkú rẹ̀ lẹ́yìn ìwọ́ọ̀ṣẹ̀yìnbọ̀ ni wọ́n wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbẹ́ níbẹ̀ ní ara ọmọdékùnrin ọ̀hún náà àti ní orí rẹ̀ kó tó di wípé ó gbẹ̀mí mì àwọn agbófinró sọ wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ 21 oṣù keje ọdún 2017 ní agbègbè Àgúgù ọ̀rẹ́ méjì ní ìlú Ìbàdàn ọ̀rọ̀ náà sọ di èrò ẹ̀wọ̀n fún ọ̀pọ̀lọpọ̀ oṣù kó tó gba òmìnira. ṣé ti wá rí i wípé ẹni bá máa jẹun gbọ̀ngbọ̀n ó nílẹ̀ ti tilẹ̀kùn gbọ̀ngbọ̀n o ẹni bá sì máa joyin inú àpàtà onítọ̀hún ò ní wẹnu àáké rárá o ìgbà yìí kọ́ ni ìgbà àkọ́kọ́ o tí Alhaji Oriyomi Hamzat tí yóò máa rí wípé ó ń dojúkọ ìpèníjà kan eléyìí tó máa sọ sí ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ mọ̀ wípé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni. ibo wá ni eléyìí yóò já sí k'Ẹlẹ́dùmarè kó ṣàánú wa ọ̀rọ̀ ikú ọmọdékùnrin kan lọ́dún 2017 òun náà ló sọ Alhaji Oriyomi di èrò ọgbà ẹ̀wọ̀n ọ̀rọ̀ ikú àwọn ọmọ kéékèèké tó 35 ló tún sọ wọ́n di èrò ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú àwọn méjì míì báyìí látọdún 2024 ibo lọ̀rọ̀ eléyìí náà yóò tún já sí k'Ẹlẹ́dùmarè kó bá wa ṣe ìtúsílẹ̀ Alhaji Oriyomi Hamzat.